ẹjá tún máa kíra wa kú dédé àkókò yìí. Ẹwà Èdè Yorùbá TV náà la tún bọ́ sí láì gbọ̀sẹ̀sẹ̀ níbi tá a ti ń ka àyọkà olóyin. Ìwé tá a ń kà lọ́wọ́ òun náà ni àrò mẹ́ta àtọ̀runwá látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Láwuyì Ògúnníran orí kejìlá mọ́ láti tẹ̀ síwájú. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí. Bákan náà bẹ́ẹ̀ bá bá polówó ọjà pàdé ń bẹ̀ ẹ fi yá mi ẹ fi yọ́ lọ́hùn ẹ má fò kó lórí ẹ̀ kò lè jàǹfààní àti kú iṣẹ́ tí mo rí iṣẹ́ yá. Ẹ wá nǹkan fìdílé àkọlé tí ń bẹ ń bẹ̀ orí kejìlá àwa ò faṣọ ìṣẹ́bora mọ́ òwúrọ̀ ọjọ́ kejì mọ́ Láyínká dágbére ilé ẹ̀gbọ́n rẹ̀ fún Adékánmi ó mórílẹ̀ ibẹ̀. Láti ìgbà tó ti kó nílé ẹ̀gbọ́n rẹ̀ lánàá ló ti pinnu ní ọkàn rẹ̀ pé òun ò ní kó àwọn ọmọ wá síbẹ̀ lọ́jọ́ kejì torí káwọn ọmọ náà má bàa ya yàkúyà nígbà tí wọ́n bá ń gbọ́ bí bàbá wọn àgbà ṣe ń dá àwọn ọmọ rẹ̀ láre lórí ìwà búburú tí àwọn ọmọ náà hù. Èyí ni ó jẹ́ kó kó wọn wá. Láyínká délé ẹ̀gbọ́n rẹ̀ lóun nìkan onítọ̀ ń bèrè ó ní àwọn ọmọ dà. Láyínká dáhùn ó ní àwọn ọ̀wá. Àdìó wá bèrè èé ti rí. Láyínká fèsì kò sí nǹkan kan. Àdìó pàṣẹ fún un lọ pé wọ́n wá. Láyínká lọ ó padà dé ó ní wọn ò sí nílé. Àdìó ọ̀gbá gbọ́ òkè mọ́ mo ní ọlọ pé wọ́n wá káwọn náà ò lè kọ́gbọ́n. Láyínká ní ọ̀rẹ́ wọn ń sùn. Àdìó fi Láyínká lọ́rùn lẹ̀ torí ọmọ wípé irọ́ ní ń pa. Wọ́n á pàṣẹ pé kí ọ̀kan nínú àwọn ọmọ tí ọlọ́pẹ́ àwọn ọmọ náà àti ìyá wọn wá. Ọmọ fẹ́ máa lọ ní Láyínká bá kìlọ̀ pé má wulẹ̀ lọ àwọn ọmọ ń sùn ìyá wọn ò sí nílé. Àdìjọ tàtà pẹ́sẹ̀ ńlé ni ọmọ tí ń fẹ́ bojú wẹ̀yìn bàbá rẹ̀ ké mọ́ mo ní kó lọ pé wọ́n wá. Ọmọ lọ ọpẹ́ díẹ̀ gbogbo wọn wọlé wá. Wọ́n jókòó ó tó àkókò láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Àdìó ké sí àwọn ọmọ rẹ̀ láti fèsì ọ̀rọ̀ àná. Ó dàbí ẹni pé ọkàn àwọn ọmọ náà balẹ̀ ju ti àná lọ nítorí pé ìbéèrè ìbẹ̀rù ò sí lójú wọn. Dájúdájú ọwọ́ tí bàbá wọn fi mú ọ̀rọ̀ náà ló lé ìbẹ̀rù wọn lọ èyí tó mú kí àwọn pẹ̀lú ní òmìnira láti sọ èrò ọkàn oníkálukú wọn èyí tó pe àwọn òbí wọn ní àgbákò gan lọ́kọ́ sọ̀rọ̀ ó ní àwọn òdèdè sunkún ní àjọ̀dún màdàrú títí tó kún wa lẹ́mìí làbúsẹ́kún gbàtà sì rò pé síyẹ kan tí wọ́n sọ pé ká mú wá bó ti wù kó lè kéré tó ń gbé kòsíkòsí náà lè máa ń ké bí wọ́n ní káràwé ẹ ó ní kò sí bí wọ́n ní ká sanwó léèwé kò sí náà ni bí wọ́n ní kára sọ léèwé kò sí. Èyí ló ń mi sọ pé orí mi ò irú àgbákò òbí wo ni mo kò yí o. Àdìó kọjú sí Láyínká ó ní sọ́hún gbọ́. Láyínká gbọ́n orí gbọ̀ngàn ó ní ẹ sáà máa gbọ́ gbogbo rẹ̀. Àdìó fura pé bí ọ̀rọ̀ náà ṣe ń lọ kò tẹ́ ẹ lọ́rùn ṣùgbọ́n ó gbàgbọ́ pé ńgbà tí ọ̀rọ̀ náà ó bá fi parí òye rẹ̀ ó tàn sínú ọkàn rẹ̀ sí nítorí náà kò sí bí ẹni pé ó mọ̀ pé Láyínká lòdì sí ọwọ́ tí òun fi mú ọ̀rọ̀ náà. Bàbá wọn béèrè lọ́wọ́ àwọn yòókù ṣé bóun ti róye náà lẹ́yìn náà rò wọ́n ní bẹ́ẹ̀ ni. Bàbá tún béèrè ta ló láfikún sí ọ̀rọ̀ rẹ̀ nínú yín. Ọ̀kan dáhùn ìyà tí wọ́n fi ń jẹ wá níléèwé pọ̀ jù. Bàbá sanwó léèwé ìyà bá sanwó ìdàgbàsókè ìyà bàbá wọṣọ iléèwé wa ìyà bàbá mọ́wó oúnjẹ lọ ìyà bàbá nírú ìwé kan ìyà bàbá dárú owó kan ìyà. Bó ti ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ ni ó ń bọ́ ẹ̀wù ọrùn rẹ̀ ọbọ̀ ó fi ẹ̀yìn àtìbàdí rẹ̀ hàn wọ́n ó ní ẹ wo ẹ̀yìn mi ẹ wo bàdí mi ẹ wo bí wọ́n ṣe fi ẹgbàá dára sí mi lára kì í ṣe nítorí àìmọ̀wé o ogun kòsíkòsí ló kó bá mi o èmi nìkan sì kọ́ gbogbo wa ni wọ́n máa ń nà bẹ́ẹ̀. Ìmúra tó sọ̀rọ̀ ní nínú ilé gan kọ́ aláṣọ lára kò sí bàtà lẹ́sẹ̀ ògbé nìkan lámọ̀ tí ò láṣọ méjì tó ju ìkara wọn lọ àgùntàn nìkan lámọ̀ tí kì í pàṣẹ ìsìndà ṣùgbọ́n nínú ilé tiwa aṣọ kan bàtà kan lání ni wá sì máa ń bàjẹ́. A bá rí àwọn ẹgbẹ́ wa níta tí wọ́n ń wọṣọ tó dára ẹlòmíràn tó sọ tiẹ̀ ó ní àròúnjẹ tó wà jẹ ajẹ́lá fún títí etí fẹ́ẹ́ di ẹ̀kọ́ gbígbó mu ló tún sì kejì. Ìjọ́ tí tàkùté wa bá rí tó mú ẹranko kéékèèké láyé lérè tí bá jẹran ṣùgbọ́n bàbá ṣe ẹran ńlá ló ti bẹ̀rẹ̀
lórí ẹtu ọ̀yà títà ni ṣe là ń rù kán gógó torí àìróúnjẹ tó lè ṣe ara wa lóore jẹ. Bàbá wọn wò wọ́n yíká, ó béèrè ṣé ẹ ti parí àlàyé yín. Wọ́n ní àwọn ti parí rẹ̀. Bàbá wọn ní òtítọ́ ni gbogbo ẹ̀sùn tẹ́ fi kàn wá wọ̀nyí, òtítọ́ ni kò sí rọ́ńbẹ́. Láyínká wókọ́ èké orin ọlọ́run kú iṣẹ́ ànábì kú ràn án wò. Àdìó ń bá ọ̀rọ̀ tiẹ̀ lọ ní ẹ̀yin ọmọ wọ̀nyí, ǹjẹ́ rántí ìbéèrè kan tí mo bi yín lánàá, èyí tí mo béèrè pé ǹjẹ́ bẹ́ẹ̀ láṣẹ tẹ́lẹ̀? Wọ́n ní àwọn rántí. Àdìó tẹ̀síwájú ó ní ṣé ẹ kò mọ̀ pé bọ́ bá bá ojú àmọ́ ń bá mú? Wọn ò dáhùn. Àdìó tún fi kún un pé ṣé ẹ kò mọ̀ wípé ìṣẹ́ ò ní mọ́kọ láyà kọ́ mọ̀ràn ọmọ ni? Wọn ò dáhùn. Àdìó tún bá ọ̀nà mìíràn yọ sí wọn ó ní ọ̀dà ṣé ẹ kò mọ̀ wípé ìgbà tí iná jó gbogbo oko àti gbogbo nǹkan tá a fi ń ṣòwò? Wọ́n ní àwọn ọmọ ìgbà náà ṣé ẹ wá rí i pé láti ìgbà náà ni ìṣẹ́ ti ń ṣẹ́ wa, tá à ń wọṣọ ìṣẹ́, tá à ń jẹun ìṣẹ́, ṣé ẹ ò rí ni? Ọ̀kan dáhùn ó ní a ò rí o. Bàbá wọn ní a jẹ́ pé alójúmọ̀mọ̀ràn wò níyìn. Àwọn yòókù dáhùn lọ́kọ̀ọ̀kan èmi rí o. Ṣùgbọ́n èyí tó pé òbí wọn ní àgbákò òbí ọ̀tọ̀rọ̀ gáfárà lọ́wọ́ àwọn òbí wọn pé òun bọ̀. Wọ́n yọ̀ǹda rẹ̀ ó wọlé lọ. Ó kó àwọn oríṣi aṣọ mẹ́ta jáde, ó fi ọ̀kọ̀ọ̀kan hàn ó ní ẹ wo èyí, àgbádá bàbá wa ni, ẹ wo bó ti rí, ọ̀kan nínú wa ló fi ń sùn. Ó tún mú òmíràn ó ní ẹ wo eléyìí, àkísà, ọ̀kan nínú wa ló fi ń sùn. Ó tún mú òmíràn, ẹ wo bó ti rí, ẹ wo bó ti dà, aṣọ òbóró ọ̀kan nínú wa ni. Ọ̀kan dá sí ọ̀rọ̀ náà ó ní ẹni mọ́ gbàgbé ẹni. Ó tún sáré wọlé lọ, ó gbé ẹni jàkújàkú kan jáde àti aṣọ bùlànkẹ́ẹ̀tì yẹpẹrẹ kan wá. Ó fi hàn wọ́n ó ní ẹ wo ẹni tá a fi ń sùn bó ti rí, ẹ wo bùlànkẹ́ẹ̀tì yìí, àwọn kan nínú wa ló ń tẹ́ sùn. Ìgbà tẹ́ ẹ̀ ra ẹni fún wa ó jókòó, ìyá wọn pàtẹ́wọ́ pòópòó, ó mẹ́kan lẹ̀ hìn. Bàbá wọn ní sọ́tán? Wọ́n ní ó ti tán. Ó ní báyìí gbogbo ohun tí ó ń ṣe yín tó ń dùn yín tó mú kẹ́ ẹ fi wá ṣẹ̀sín tẹ́ fi ń pè wá lágbákò bílẹ̀ ti sọ ni. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Àdìó ní àwa mọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ̀yin ọ̀mọ tí ń ṣe àwa tá a fi lè ṣe ojúṣe wa fún yín. Ohun tí ń ṣe wá náà ni mo ti sọ fún yín yìí báyìí. Nǹkan náà ló sì fa ìṣẹ́ bá wa tá a fi ń ṣiṣẹ́ kiri, tá à ń jẹun ìṣẹ́, tá a sì ń wọṣọ ìṣẹ́. Ó wá béèrè lọ́wọ́ wọn ẹ̀bi wa ni bí o, àwọn yòókù ní ẹ̀bi wọn kọ́, ṣùgbọ́n èyí tó pe òbí wọn ní àgbákò ní ẹ̀bi yín kọ́, ẹ̀bi tiwa náà sì kọ́, ṣùgbọ́n àwọ̀ fásọ ìṣẹ́ bọ́ra mọ́ o. Bàbá wọn béèrè lọ́wọ́ àwọn yòókù ṣé bẹ́ẹ̀ lẹ́yìn náà wí? Wọ́n ní bẹ́ẹ̀ ni. Àdìó wò ìyàwó rẹ̀ ó ní ṣé ọgbọ́n tí àwọn ọmọ wí ó ló ń gbọ́? Ó wá kọjú sí àwọn ọmọ náà ó ní àwa náà fásọ ìṣẹ́ bọ́ra mọ́. Láyínká rẹ́rìn kéékèé níbi tọ́wà, ó béèrè èmi ò fásọ ìṣẹ́ bora mọ́, ta ni gbogbo yín wá fẹ́ kọ̀ fún? Àmọ́ sọ̀rọ̀ ẹnìkan. Láyínká wá fi ọ̀rọ̀ náà ṣe ẹ̀yẹ́ ó ní ṣé gbogbo ẹni tó kó rẹ̀ jóná náà ló ń pe àwọn ọmọ rẹ̀ kalẹ̀ báyìí? Ńgbà tẹ́ bá tanra yín tán kẹ́ ẹ jẹ́ kí n gbọ́ o. Àdìó wo ibi tí àwọn ọmọ rẹ̀ wà ó ní ẹ̀yin ọmọ mi, ẹ̀yin kó aṣọ ìṣẹ́, àwa náà kó aṣọ ìṣẹ́, ta la kọ̀ fún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Láyínká? Àní ta la kọ̀ fún tí ìṣẹ́ yìí yóò fi kó lára wa? Ẹnìkan kò dáhùn. Àdìó kọjú sí Láyínká ó ní ta la ó kọ̀ fún? Ọ̀rọ̀ yìí ti sú Láyínká pátápátá. Nítòótọ́ ó ń gbọ́ ohun tí wọ́n ń wí, ṣùgbọ́n ọkàn rẹ̀ ò sí ń bẹ̀ tó bẹ́ẹ̀ mọ́, nítorí pé ìjókòó ranù lásán ńlọ́kà sí. Bẹ́ẹ̀ ni pé kó fi wọ́n lẹ̀ kó níbẹ̀ ni, ṣùgbọ́n kò lè ṣe bẹ́ẹ̀ kó má bàa já sí pé ó rí ẹ̀gbọ́n rẹ̀ fún ni. Nígbà tí ẹ̀gbọ́n rẹ̀ wá béèrè ẹni tí wọ́n kó aṣọ ìṣẹ́ fún, Láyínká ní ohun ọ̀mẹ́rin tí wọ́n lè kọ́ fún o. Ó ní kí ẹ̀gbọ́n yọ̀ǹda òun nítorí pé ebi ń pa òun. Àdìó ní gbogbo wa náà ló ti yẹ ká jẹun òwúrọ̀ báyìí, ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ kí gbogbo wọn mú ní iṣẹ́ láti ṣe. Bá a ṣe bọ́ kò nínú ìṣẹ́ tó mú wá dùndùn yìí, ẹ jẹ́ á máa wo ọ̀nà náà títí a ó fi pàdé ní ọjọ́ àbámẹ́ta tí ń bọ̀. Gbogbo wọn túká. Báyìí la parí orí 12. Orí 13 náà láti tẹ̀síwájú. Àkọlé tí mẹ́bẹ̀ ọ̀rọ̀ débi olóògùn gbé tí í sá.
ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí Wùsẹ́ tí mo rí iṣẹ́ yá àti láti rí atọ́ka nígbàkigbà tí mo bá fi fídíò míì sí orí ìkànnì yìí Ẹwà Èdè Yorùbá TV. Àwọn ìwé aládùn bẹ́ńlẹ̀ lọ́lọ́kan ọjọ́kan fún ìgbádùn ẹ̀yin náà ni ìṣe fún nǹkan méjì. ẹ má gbàgbé láti ṣekú iṣẹ́ tí mo rí iṣẹ́ yá bákan náà bẹ́ẹ̀ bá bá polówó ọjà pàdé ń bẹ̀ ẹ̀bẹ̀ là ń bẹ̀. ẹ má fòkó lórí ẹ farabalẹ̀ wo ẹ subscribe sáwọn chánẹ́ẹ̀lì Àkàndá tó tún kù bíi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ẹ láìkì kẹ́ ẹ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkonko Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi bẹ́ẹ̀ ni ò ní parun. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjò wa ṣe o.